Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti ibi tẹ́tí mò wá. This is CROSSBLOGXTV TV. Don't forget to subscribe, like and share. Ọ̀rọ̀ First Fruit yìí ó ti wá ti di gòbé báyìí, ó ti di yankanyanrin báyìí. Leke Adeboye jáde, ó ṣe àlàyé lórí ọ̀rọ̀ First Fruit. Bàbá Tibetan náà wọ́n tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lórí First Fruit. Genesis náà wòlíì Genesis náà bá jáde ní gbogbo wọn bá ní First Fruit o, kò jẹ́ bó ṣe jẹ́ o. First Fruit ṣe calm ni. Ẹ ti ẹ̀já béèrè gan. Ìlú Nàìjíríà gan bó là ń lọ. Oríṣiríṣi là ń mú jáde nínú Bible. Ṣé àwọn tó wá ti san First Fruit yẹn sì ṣé gbogbo wọn ti di billionaire, ṣé gbogbo Nàìjíríà ò dẹ̀ sọ́fà mọ́? Ẹ wo àwọn alàgbà oríṣiríṣi ṣáà ti jáde ṣá. Ẹ̀yin tèmi ni pé ẹ̀yin drop comment yín nǹkan tẹ́ bá feel bóyá wà biblical o kò wà biblical o àtàwọn tó lè tẹ̀lé biblical, what happened to them thereafter. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Ẹ jẹ́ àgbọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan látẹnu àwọn alàgbà yẹn àti ẹnu Leke Adeboye, Alaba Genesis àti Alaba Tibetan. So you know, drop opinion in the comments. I have to quickly do this video so I won't waste your time or waste mine. And you know, loading can be 1 minute or less. First fruit increase, first fruit sacrifice, two different things. Okay, it's very simple. One is giving the increase that you get as an offering. So say you were being paid a salary of 500 naira last year, and by January 20 or any time throughout 2020, it has become 501 naira. You give that 1 naira as your increase. You would tithe your regular 500 as it is, 10%, which would be 50 naira. But the one, you would just give it as an increase. That is the first fruit increase. Then the first fruit sacrifice, like Abraham did by putting Isaac up, you know, is the whole thing. So you might choose to give your whole January sacrifice, yeah, or your whole January income, yeah, the whole thing. If it's a salary, by the way, because this is in different levels depending on your relationship with God, depending on your understanding and your depth that you have with God, or whatever agreement you have with God. This is personal, super personal. You don't even have to give anything. It's a sacrifice. You don't have to give anything. As sacrifices go, some people who remain there that don't sacrifice anything, but some people will sacrifice for them. Q in Jesus. You don't have to die for the whole world. The whole world didn't come and die for him. Anyway. Yes, sir. First fruit, go see first fruit ló ń bí kan mú bàtà pass down repeat. Lè pe January ní first month. Gbogbo ẹ̀ bóyá àwọn abíára yìí ni first fruit wọ́n sọ kí first fruit tó jáde. Ó ti di April, May. Tó bá gbin anything ní January kó tó ká kankan bẹ̀, oṣù mẹ́rin máa lọ. Àwọn tó ń bá lójú yìí ò mọ calculation ni. Bó jẹ́ gbúre ló gbìn, the gbúre or the vegetable of grain, àgbàdo, it will take 5 months. You cannot get fresh fruit in January. Even which company the biggest company in the Bible is this land. It's this land that till you get flour here, you get cocoa here, you get palm tree here, you get maize here on this land. Till the land. Then how do you now come about first fruit? It's a lie. Irọ́ yìí pọ̀, ó ti ń disturb ẹ̀. Then ta lòun sọ tiẹ̀ fún. Ókè bó ṣe wọnú rìndí mo dá tiẹ̀ lẹ̀, wọ́n á ń bàtà àwọn tó kù àbí. Ṣé Jésù gbowó lọ́wọ́ ẹ̀? Orí Jésù rí tẹ́lẹ̀ náà. Ó fẹ́ fàdébóyè ìtẹ̀sẹ̀ bẹ́ẹ̀ lórí náà ti bí gbogbo wa. Lórí náà ti bí gbogbo wa náà. First fruit mélòó náà ni náà gbà ní Amẹ́ríkà àti everything nígbà tó ti fa ìtàs tó ṣe gbogbo ẹ̀. First fruit ò lè jáde ní January. Kò sí kan tó ń pè ní first fruit. Then àwẹ̀ 40 days 30 days tó ń gbélé wọn lọ́wọ́ ìgbàgbà ìjìyà ẹ̀ṣẹ̀ ní. Kí ló ní kó gbàwẹ̀ fún? Medically wọn good. Èmi ní liver problem, èmi ní high blood pressure, èmi ní sugar problem, èmi ní migraine. Ẹ̀dẹ̀ tó ní kó máa gbàwẹ̀ pẹ̀lú ẹ̀. Then táwọn ọmọ ọjọ́ wọn ìbàdàn lọ́dọ̀ wá rí àwọn pásítọ̀ wọn tó ń bá jẹun lọ́wọ́ ike ẹran àgbọ̀nsálẹ̀, ẹja tútù, ẹja ọsàn, ẹja panla, ẹja lóyìnbó, ẹja croaker. Nígbà tó bá kọ̀ náà wọn ní dáàdi ṣe mítì pẹ̀lú Amẹ́ríkà lọ́wọ́. Ṣé oúnjẹ yìí l'Amẹ́ríkà?
ṣé ará ọmọ redeem tó lè ṣé wọn ṣoríire mi ò ní kó má san but kó jẹ́ gẹ́gẹ́ owó tó bọ́ sí ẹ lọ́wọ́ o ò tí sanwó ilé o ò tí sanwó school ọmọ o tún jẹ gbèsè o wá tọ́ ẹ lọ́wọ́ tán o lọ fi san first fruit wà padà kábàámọ̀ à á ṣàlàyé ẹ lẹ́yọ kọ̀ọ̀kan bó ṣe máa yí àwọn èèyàn so mi ò ní jẹ́ ọ̀tá sí ẹ o ò ní jẹ́ ọ̀tá sí mi àti dáàdì tó sọ wípé mo rí pé fídíò yẹn wọ́n fi bínú sọ̀rọ̀ pé Genesis ṣe máa sọ bẹ́ẹ̀ ó ti dolówó ni mi ò ní owó àánú ni mo rí gbà o bóyá àyà tí mo ti jẹ ní kékeré àti ohun tí mo ti là kọjá àti ẹ̀rí ọkàn tó ti fi sí yá mi lára láti kékeré ńgbà tá a wà ní CAC pípẹ́ ni tí ó bá ti sọ first fruit ẹ̀ ó lè má jẹ èèyàn kò dẹ̀ sí lọ́wọ́ ẹ̀ ṣé tó bá wà lọ́wọ́ ẹ̀ ṣó bàbá sunkún ni pé so àṣì pé bóun ṣe san first fruit yìí òun lè má jẹ èèyàn ṣé bí ọmọ ẹ̀ ló padà jẹ èèyàn yìí bó tẹ̀ jẹ́ pé mi ò tí ì débi tí mò ń lọ mi ò sí níbi tí mo wà mọ́ so I'm telling you right here I don't have any business I don't have anything against no pastor I just want to tell you principles of first fruit. I'm going to deal with this for 3 months. I'm not saying you shouldn't pay. Pay if it is convenient for you, but don't pay with foolishness. Your pastor that you call a man of God was a man before becoming a man of God. Mind you, I'm not a man of God. I'm a man from God. Tó bá jẹ́ kí mi náà fẹ́ gba first fruit ní ẹ̀mọ́ye tó máa jẹ́ níbẹ̀rẹ̀ ọdún yìí títí máa ń kúnjọ Sunday ni owó àkọ́kọ́ yẹn ẹ̀mọ́ye tó bá ti jẹ́ but báwo ló ṣe fẹ́ sanwó school ọmọ. But I want to talk to some of you who have more than enough. If you can do it, you have money last December, you're free to want to give fruit. Ṣé wọn ṣoríire mi ò ní kó má san but kó jẹ́ gẹ́gẹ́ owó tó bọ́ sí ẹ lọ́wọ́ o ò tí sanwó ilé o ti sanwó school ọmọ o tún jẹ gbèsè o wá tọ́ ẹ lọ́wọ́ tán o lọ fi san first fruit wà padà kábàámọ̀ à á ṣàlàyé ẹ lẹ́yọ kọ̀ọ̀kan bó ṣe máa yí àwọn èèyàn so mi ò ní jẹ́ ọ̀tá sí ẹ o ò ní jẹ́ ọ̀tá sí mi àti dáàdì tó sọ wípé mo rí pé fídíò yẹn wọ́n fi bínú sọ̀rọ̀ pé Genesis ṣe máa sọ bẹ́ẹ̀ ó ti dolówó ni mi ò ní owó àánú ni mo rí gbà o bóyá àyà tí mo ti jẹ ní kékeré àti ohun tí mo ti là kọjá àti ẹ̀rí ọkàn tó ti fi sí yá mi lára láti kékeré ńgbà tá a wà ní CAC pípẹ́ ni tí ó bá ti sọ first fruit ẹ̀ ó lè má jẹ èèyàn kò dẹ̀ sí lọ́wọ́ ẹ̀ ṣé tó bá wà lọ́wọ́ ẹ̀ ṣó bàbá sunkún ni pé so àṣì pé bóun ṣe san first fruit yìí òun lè má jẹ èèyàn ṣé bí ọmọ ẹ̀ ló padà jẹ èèyàn yìí bó tẹ̀ jẹ́ pé mi ò tí ì débi tí mò ń lọ mi ò sí níbi tí mo wà mọ́ so I'm telling you right here I don't have any business I don't have anything against no pastor I just want to tell you principles of first fruit. I'm going to deal with this for 3 months. I'm not saying you shouldn't pay. Pay if it is convenient for you, but don't pay with foolishness. Your pastor that you call a man of God was a man before becoming a man of God. Mind you, I'm not a man of God. I'm a man from God. Tó bá jẹ́ kí mi náà fẹ́ gba first fruit ní ẹ̀mọ́ye tó máa jẹ́ níbẹ̀rẹ̀ ọdún yìí títí máa ń kúnjọ Sunday ni owó àkọ́kọ́ yẹn ẹ̀mọ́ye tó bá ti jẹ́ but báwo ló ṣe fẹ́ sanwó school ọmọ. But I want to talk to some of you who have more than enough. If you can do it, you have money last December, you're free to want to give the first day, the first week of January, you can still pay. If what got to your hand is 1 million, 5 million, 10 million, your church is very lucky. Your pastor is very lucky. But I'm not saying this because I've been relying on it. Ask my member, I have never. Some of them are not here. They've gone. Ask them. I have never asked for it. Ibi tí question yẹn wà lélẹ̀ òun lẹ ti gbọ́ lẹ́nu àwọn alàgbà lóríṣiríṣi yẹn ṣé ó yẹ kán máa bá àwọn èèyàn fa ọ̀rọ̀ first fruit àtijọ́ ta ti ń gba first fruit terrorist ò dúró Nàìjíríà o ìyẹn ò provide iṣẹ́ for everybody o so I don't know how we are taking Christianity to different direction bó ní kálukú ṣe ìgbà ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn kan yìí máa jáde nínú comment section tó yìí máa ṣépè fún Genesis àwọn kan wà tó yìí máa ṣépè fún bàbá Tibetan àwọn kan wà tó yìí máa ṣépè fún Adeleke kí ni ká wá kọjú sí ṣé kò ṣe pé religion náà fẹ́ fi ba ilẹ̀ Áfíríkà jẹ́ gangan because ìlú òyìnbó tá à ń gbé àwọn òyìnbó gan wọn bẹ̀rẹ̀ sí ń fa oríṣiríṣi first fruit tithe this that ẹ wo àwa Nigerians
ẹ jẹ́ ká lọ wá nǹkan tá a máa ṣe, ẹ jẹ́ ká lọ wá nǹkan tá a máa ṣe, ká máa tẹ̀lé religion lójoojúmọ́. Ìjọ tá bá rí tó favour á tẹ̀lé wọn, ìjọ tá bá rí tó favour á ní tẹ̀lé wọn. Nígbà táwọn ti ń lo jeep, tó ń lo Ferrari, tó ń lo gbogbo ẹ̀, ṣé ó wà nù Bible? Wọ́n ní pé tá bá dé ọ̀run ni gbogbo nǹkan yẹn wà, wọ́n ní àlùmọ́nì ayé ni, bọ̀ gbogbo wọn kó dání, bọ̀ kí la máa ṣe sí? Please don't forget to subscribe, like and share. Drop your opinion. We are not forcing you to do it or not to do it, but just drop your opinion, whatever you feel. See you next time. Bye. Gbogbo ẹni tó ń lo agbára ewé àti egbò láti máa da ọ̀nà yín rú, láti máa fogun jà yín, èmi dúró bí Násírì Olódùmarè, mo ti ẹnu bọ àṣẹ Olódùmarè, mo pa á ní àṣẹ lórúkọ Jésù. Ọlọ́run kó dá wọn lẹ́jọ́ ikú. Màmá, kí ló ń tẹ̀ ń là kọjá? Dádì, kí ló ń tẹ̀ ń là kọjá? Kí lẹ ti gbàdúrà lé lórí títí tẹ́ ti gbààwẹ̀, tẹ́ ti lọ káàkiri ṣùgbọ́n tí ò ti sí ọ̀nà àbáyọ? Olúwa ní pé kẹ́ ẹ jájọ gbàdúrà, ẹ jájọ wádìí kí làṣírí ogun yẹn àti pé kí ni ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ní +234 70 25 47 5427. Lẹ́ẹ̀kan sí +234 70 25 47 5427. Olúwa ní kí n ṣe àkànṣe òróró tí a lò wọnú ọdún 2026. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá láǹfààní, tẹ́ ẹ fẹ́ nípa àti òróró yẹn, ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ọ̀fẹ́ ni Olúwa ní kí n fún àwọn ènìyàn. Ẹ̀yin náà lè pe nọ́mbà yẹn lórúkọ Jésù, ẹ rí ọ̀nà àbáyọ. Ọ̀pọ̀lọpọ̀ ìyanu ló máa ń ṣẹlẹ̀ lórí òkè tá a wà. Lórúkọ Jésù, ayé tí yín náà máa gba ìyanu. Ó ti rí bí ó ṣe bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Stay blessed in the name of Jesus. Amen.